Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ sí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ mi ni Adam Abdulrahman. Èmi lẹ́ni àkọ́kọ́ tí Dr. Sharafdeen tí wọ́n pè jáde ní Ògbómọ̀ṣọ́ fún ọlọ́run nípa ní ibi prógámù ẹ̀kọ́ ọdún tí wọ́n ní ká máa sọ àwọn òòṣà mẹ́ta tí wọ́n bọ ní Ìlọrin. Àkọ́kọ́ ni pé kò sí òòṣà nílọrin. Àwọn ẹlẹ́ẹ̀kejì bẹ̀rẹ̀ Ìlọrin èyí sì ṣe ìlú ẹlẹ́bọ tí wọ́n ń péjọ bọ ẹbọ tí wọ́n sì ń péjọ sòòṣà. Atọrọ àforíjì bẹ̀lẹ̀ yìí níbẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ Ìlọrin ó sì ṣe ìlú tí wọ́n ti fi orò bí tá ti máa ń gbé orò jáde náà ní àwọn tí tó jẹ́ kó jẹ́ ọ̀tẹ̀ tèmi jáde. Ìlọrin yìí papọ̀ ó ṣe kò sí ọba Ìlọrin ò sì mọ̀ sí wọ́n jẹ́ ní tó ja òòṣà wọ́n jà ní ogun. Síwájú sí àfáwà Ibrahim òun náà ní tó dá sí ọ̀rọ̀ yìí a fẹ́ gbọ́ látẹnu tiẹ̀ náà. Àfá Ibrahim, bismillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Orúkọ tèmi ni Ibrahim. Èmi ní ẹlẹ́ẹ̀kejì tí Dr. Sharafdeen Gbadebo Raji tí wọ́n pè jáde ní prógámù ẹ̀kú ọdún tó wáyé ní Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ kejì ọdún tí wọ́n ní pé kí n sọ àwọn nǹkan tí òòṣà tí wọ́n ń bọ ní ìlú Ìlọrin. Gẹ́gẹ́ bí àfàlàpọ̀ yìí sọ, alhamdulillah, Ìlọrin yìí ṣèlú tí wọ́n ti ń bọ tẹ́sí péjọ bọ òòṣà. Gẹ́gẹ́ pọ́ìntì mi wá sọ lóòjọ́ náà tí mo wá fẹ́ ṣe tẹlifíṣàn lérí ni wípé wọ́n ń bọ sàárè ní ìlú Ìlọrin. Alhamdulillah, kò sí ẹ̀rí kankan tó fi hàn wá wípé ìlú Ìlọrin wọ́n péjọ bọ sàárè ní ìlú Ìlọrin. Eléyìí ó fi rinlẹ̀ wípé wọn ní ọjọ́ kan tàbí oṣù kan tàbí ọdún kan tàbí àyè kan tí wọ́n wá ti ń kó jọ pọ̀ tí yẹ pé ó jẹ́ ìyọ̀ǹda olórí wa ọba wa ṣéèkù pé ká mọ̀ sí ní mọ̀ sí wọn àbí mọ̀ sí gbogbo àwọn tí wọ́n jẹ́ báńgbọ́lá wọn. Eléyìí jẹ́ tẹlifíṣàn lórí ọ̀rọ̀ tí mo sọ. Kò sí kankan tó jẹ́ bẹ́ẹ̀ nílùú Ìlọrin. Ìlọrin ò kí ń ní ìjọ kan tí wọ́n fi àbí àpéjọbọ sàárè nínú Ìlọrin. Níparí àmọ́ ìgbà fún àwa sí bismillah. Alaikum salam wa rahmatullahi. Orúkọ mi ni Abdulwasiu. Èmi ni mo jẹ́ ẹni ẹlẹ́kẹta tí sheikh wa pè jáde kí Ọlọ́run wá bá lé wọn fún lérí orí. Náà òun ni pé a sọ àwọn gbólóhùn kan tó já sí wípé ó jẹ́ àṣìṣe gbà. Ìgbà tá a kó ń bẹ̀ tán là tó mọ̀ pé àṣìṣe gbà láṣì tó wá fẹ́ tún àwa sí ní ojú gbogbo ọmọ Ìlọrin lápapọ̀ àti gbogbo àgbáyé pé gẹ́gẹ́ bí gbólóhùn tí mo sọ níjọ́ náà lọ́hùn ní pé Ìlọrin o wọ́n ń bọ òkè sóbí kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àṣìṣe ni mo ṣe. Ẹni tí ń jẹ́ àwọn ọlọ́lá wa wọn ò fi àyè gbà bẹ́ẹ̀, wọn ò sì sí pé bóyá àkójọ kan ó wà wípé tí wọ́n lọ lè ṣe ní jàmá àbí wọ́n bá òkè sóbí. Ìlọrin wọn ò bọ òkè sóbí, àṣìṣe ni. Akí gbogbo mùsùlùmí àgbáyé tí ń gbọ́ ètò yìí látọ̀dọ̀ ọ̀rọ̀ mi tọ́sí lọ́kọ́ làmá ẹ̀sìn mayá ti tùrọ́ ti Ìlọrin al-Islami nílùú Ìlọrin. Ọ̀rọ̀ lẹ́gbẹ́rẹ́ náà àwọn ọmọ wọ̀nyí
àwọn àfáà yìí tí wọ́n ń sọ fún wa ní pàtó òun ni wípé ọ̀rọ̀ táwọn sọ yẹn àṣìṣe ni, kò sí àkójọpọ̀ àbí àyè kan àbí ọjọ́ kan pàtó àbọ́dún kan bí wọ́n ti dá láwọn abòmíì láti ṣe ẹbọ. Ẹ rí i pé wọ́n ń underline wọ́ọ̀dù pé àkójọpọ̀ kí o gbàgbá yọ gbọ́ yé. Nígbà pé bí Mẹ́kà ṣe tóun ní Saudi Arabia a lè pé gbogbo ẹni tí mẹ́mẹ́ ní í ṣe Islam. Ìlọrin kìí ṣèlú ẹbọ kọ́tàn kìí ṣèlú òòṣà. So babalẹ́nìkan tí máa ń ṣe ó lè máa ṣe ń kọ̀rọ̀ yàrá rẹ̀ torí pé secular country dáwà kò gbọ́dọ̀ òun náà gbọ́dọ̀ gbé síta, ìlú òsì gbọ́dọ̀ mọ̀ pé ń dá ṣe lápò ara rẹ̀ ni. Òun là àfáàntà àti kíyà ń pé kìí ṣe pé ọba Ìlọrin àbíjòyè kan àbá àfáà kan àbí wọ́n wá ní ọjọ́ kan ní ọdún àbóṣù kan tí wọ́n máa dá pé a fẹ́ ṣe ọdún orò ọdún eégún a fẹ́ bọ òkè a fẹ́ kù sí tọ́jọ́ bẹ́ẹ̀. Bákan náà ọ̀rọ̀ méjì jáde, ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé ọdún Jésù, ẹ̀kejì ni wọ́n ń bọ òkè sóbí. Alhamdulillah àbá ti clear rẹ̀ pé kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ fún àwọn tó lọ tírèsì ìtàn àti pé kò sí tọ́jọ́ pé wọ́n ń bọ òkè sóbí. Àfárá sọ pé àṣìṣe ńlá gbà ni èyí náà pẹ̀lú ọdún Jésù àwa ò mọ̀ àwọn àti ẹ̀kọ́ àmọ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ní Ìlọrin. So ọjọ́ ẹbí ìyẹn ò sínú àṣà. Ìdá ọ̀rọ̀ padà sọ́dọ̀ alága Rabitatul Ulama League of Islamic Scholars Protecting Ilorin Islamic Heritage, Sabatu Sheikh Alhaj Yusuf Murtada Ọlọ́pẹ̀wà. Bismillah. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala ashrafil mursalin. Mo kàn fẹ́ fi àkókò yìí rọ gbogbo àwa ikhwa wa ọmọ ìyá inú Ìlọrin àti outside Ìlọrin gbogbo tí ọ̀rọ̀ yìí ti dé pé wàláhì tàlá ìsọ́dọ̀ láìláìláìláwà ọlọ́run mo fi búra ẹ̀ àmú àwọn ọmọ yìí ń tún láàsì ọ̀rọ̀ jọ wá láàrin ara wa ó ti lé over 1 hour tàtijọ́ wà tàtijọ́ sọ̀rọ̀ wọ́n sì confess gẹ́gẹ́ bá ṣe confess ní gbangba fún wa láfi rí pé ká gbé sí gbangba. Wọ́n á fẹ́ rọ gbogbo wa ká dákun bọ́n ṣe tọrọ àforíjì wọn ká foríjì wọn torí tọlọ́run. Gbogbo àwa ta ti mí ní pé a sùn wọn sí court nígbà tán ti ní ìrìntìrọ́ọ̀fù yìí pé n táwọn ṣe ò dáa ẹ̀dá pé mọ́sàgé kájá wọn bẹ́ẹ̀. Mo ń fi eléyìí mo ń fi ń bẹ gbogbo àwa mùsùlùmí àti olólùfẹ́ Ìlọrin tó jẹ́ mùsùlùmí tọrọ yìí ń bínú ó bí wa nú ju ọ̀pọ̀lọpọ̀ lọ. Wọ́n gbà tá a ti rí ti ń jẹ́ hakaik tá a ti rí pé àwọn ọmọ yìí ó tàn wá. So òun mo fi rọ gbogbo wa kádàkùn ìdá wa ká kìbọ̀ ọ̀pọ̀ padà. Ẹ̀kejì ọ̀rọ̀ Dr. kílẹ̀ pé Sharafudeen àbí Gbadebo tó wà l'Ógbómọ̀ṣọ́ kó tún dákun lẹ́ẹ̀kan sí. Mo rí i pé Ọlọ́run ó gbé wọ síbẹ̀ òun wá fọ́ mú ibi tí ó wà mọ́tún dára rẹ̀ padà sẹ́yìn mọ́ nítorí pé àárín Ìlọrin sí Ògbómọ̀ṣọ́ a ní àlákà tó wà Màtínà àjọ súnmọ́ra wa tó bá lọ béèrè tán láàrin pé kí ló ṣẹlẹ̀ láàrin ọba àti ẹni tó jẹ́ Ìmámù Jamiu tani Jímọ̀ pàdé pẹ̀lú ọdún tí ọba fi sọ fún pé kò gbọ́dọ̀ pẹran kò sì gbọ́dọ̀ kírun torí wọ́n ní ẹni tó bá kírun níjọ́ Jímọ̀ tí a sì kì í dì ọba àgbà náà yóò kú. Tó o bá mọ ìtàn yìí lọ béèrè dáadáa wọ́n Gbadebo ó rí i pé wọ́n kọ́ lọ sọ́yọ́ àtọ̀yọ́ náà ti gbé ìmámù yẹn wá sí Ìlọrin. Ìtẹ́ni kó má wàá ṣẹlẹ̀ Ìlọrin ló padà wá yanjú ẹ̀ tí ìmámù náà padà kírun tí nǹkan kan ò ti ṣe. Àwọn àti Ògbómọ̀ṣọ́ àti para wa bọ̀ wá látọjọ́ tó ti pẹ́ má dàrin wa rú. Àwọn ò sì tako ihun tó ń ṣe níbẹ̀ Ọlọ́run ọba yóò ṣàlékún mọ̀nà rẹ̀
kó sàlékún mọ̀nà tiwa náà wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam. adúpẹ́ púpọ̀ fún bàbá wa alága arọ́bítọ̀ a máa lọ sọ́dọ̀ àwọn youth gbogbo tí ń jẹ́ youth Ìlọrin integrity wọ́n dà pa ara wọn látọ̀dọ̀ alága wọn so àwọn kó tó ní pé mo lọ bẹ̀ ọ̀rọ̀ social media gbẹ̀yìn tá ń gbọ́ wa social media ti lágbára nísìnyí àwọn àfáà wọn bẹ̀ ń bí ìyẹn àfáà ẹ tọrọ àforíjì lọ́wọ́ gbogbo jọ̀wọ́ mùsùlùmí àgbáyé abẹ́ ìtọrọ rẹ̀ láti kókò sí àwọn omi gbogbo ayé ọgbọ́n wọ́n lè bá àwọn omi ìsúnmọ́ lórí. àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Ìlọrin àti gbogbo mùsùlùmí lápapọ̀. Atọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Ìlọrin lápapọ̀. Náà atọrọ àforíjì ní ọwọ́ ọmọ Ìlọrin ní àpapọ̀. Ayọ̀ ní Alex. Alhamdulillah youth bismillah ó kọ́ yín àti gbogbo yín fún Ọlọ́run àsìkò pẹ́ fún àwọn bàbá wa tí wọ́n bá wa yanjú ọ̀rọ̀ orúkọ tèmi ni Alábùrú Sheriff èmi ni president orúkọ tèmi ni Alábùrú Sheriff èmi ni president Ìlọrin Emirate Integrity League ayé lábẹ́ bàbá wọn láwọn bàbá mi a kún àwọn bàbá wa ní owó láti fi lè ju tí ó dára láti fi jẹ nílẹ̀ yìí so lórí ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n lọ sí Ògbómọ̀ṣọ́ tí wọ́n lọ lè sọ tí èsì ti wà nílọrin tí wọ́n lọ lè sọ níbẹ̀ so inú gbogbo wa dẹ̀ dùn pé ẹnu wọn náà wọn ló ti jáde ní ìṣe wípé gbogbo táwọn sọ yóò kì í ṣe ọ̀rọ̀ tìlú wa so àwọn bàbá wa tí wọ́n sì bá wa yanjú ọ̀rọ̀ náà àwọn bàbá wa náà ni bàbá wa gbà nínú ìlú tá a wà yìí àwọn bàbá ọlọ́pàá wa àwọn bàbá ọlọ́mọ sàgárí wọn pẹ́ àti bàbá mọ́mọ́ èrùbú àti bàbá wa ìmọ̀mọ̀ jẹ́ntù àti gbogbo àwọn àyíma lápapọ̀ so àdúgbò lọ́wọ́ púpọ̀ pé ọlọ́run wà lórí ti kárí wọn pẹ́ jù báyìí lọ so ọlọ́run wà pẹ̀lú wọn jù báyìí lọ ọlọ́run nígbà mímu so àdúpẹ́ Ìlọrin Emirate Integrity Youth Vanguard táwa jẹ́ kan nínú ọ̀dọ́ gbòógì nílẹ̀ yìí tí ń ṣàtúnṣe gbogbo orú àwọn dáadáa báyìí so ọlọ́run bá yóò bá wa pa náà àwọn nǹkan báyìí yóò bá wa pa nípa sílẹ̀ náà wà. alhamdulillah níparí ẹ dákun gbogbo jàmá mùsùlùmí tí ń gbọ́ káàkiri àgbáyé pàtàkì jọ nílọrin gbogbo ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́ àgbọ̀ àwọn tí ń bínú ẹ dákun gbogbo lọ́yà gbogbo ẹgbẹ́ Islam ẹgbẹ́ ọmọ ìlú gẹ́gẹ́ bí ipò tẹ́ ẹ fi rọ́ọ̀bì tó ti lù wúlà máa yìí sí lábẹ́ gbogbo tí ń jẹ́ àfàgbà lọrin àwọn àgbàlagbà ti gbéṣẹ́ fún wa àti yanjú ẹ̀ o ẹ dákun ẹ mẹ́jà tún bọ̀ wọn kàn ní ìmọ̀lẹ́yìn eléyìí àwọn ọmọ yìí ọmọ wa náà ni wọ́n tọ́másásì ṣe àti bá wọn wí àwọn náà ti tọrọ àforíjì ẹ̀ lákùn gbogbo ìṣòwò lápapọ̀ ọlọ́wọ́n fèrè jọ gbọ́ wa.